akínyìn káàkiri ẹ̀yin olólùfẹ́ wa ṣàlàfíà ní ṣóńdù ẹ̀yin ti wá káàkiri ẹ̀yin ti Star Times lẹ́kọ̀ọ́ lé nìbàdàn lẹ́gbàá lọ́ṣogbo ní ọ̀fà akínyìn torí ọmọ yín wà lórí ètò pẹ̀lú wa bí Ejire yìí là náà ni mo kí yín ẹ̀yin olólùfẹ́ wa káàkiri tó sọ tiẹ̀ náà ní sọ tiẹ̀ tàti máa ń sọ tiwa tàti máa ń sọ ọ̀rọ̀ ọlọ́pọlọdé tàti máa ń ní nǹkan dìgbà bó ṣe ń lọ bí Ejire nìkan kọ́ lọ́wọ́ lórí ètò kí ló ń ṣe yín náà. Ẹ̀yin tèmi nílé ẹ mọ̀ mí lánàá kó tó dé ní ọdún ní mi ò kí ń ṣàìmọ̀ fún olùkọ́ Àjàyí Olúwadámilọ́lá ní orúkọ tèmi ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abíṣojókọ ìjàkadì lóró tó fà ẹ mọ̀ pé báyìí máa ń ṣe ní orí ètò Sọ̀tìẹ̀ a máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ a máa ń gbára wa níyànjú a dẹ̀ tún máa ń sọ bó ṣe ń lọ gangan òun ni a máa ń sọ lórí ètò ọ̀tún ní ètò lẹ́ni àbí Ejire kí lẹ ní fún wọn lórí ètò lẹ́ni. Dami, have you put on your dancing shoes? Put on your dancing shoes. Put on your dancing shoes. Èdílé máa mọ̀ bóyá Damilola bóyá mo mọ̀ ọjọ́ àbí mi mọ̀ ọjọ́. Ṣé mọ̀ pé ọkùnrin lè máa mọ̀ ọjọ́ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Ẹ̀ṣẹ̀ wọn kọ́ tí mi kì í fẹ́ máa gbọ́ nìyẹn. Èwo lọ̀rọ̀ pọ́kùnrin lè máa mọ̀ ọjọ́. Lọ́jọ́ ìgbéyàwó ọ̀hún wò bóyá ọkùnrin mọ̀ ọjọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Ìgbéyàwó 1970 àbí 2023 àwọn ọkùnrin gan step into the ilé sọ ìyẹ́ máa. Àmọ́ lè ní ṣá omi lè sọ ní ti gbéyàwó mọ̀ pé á dá mi mọ̀ ọjọ́ torí àlejò wa lẹ́yìn. A máa mọ̀ bóyá Ejire náà mọ̀ ọjọ́. Competition ni kò sọ̀rọ̀ dá mi àjọ wà ní. Tí bá tẹ̀sán gbà mí wá jẹ́ kó lọ. Kò lè lọ àbí ẹ̀yin tèmi nílé ṣé kó lọ ni. Kò lè lọ bẹ́ẹ̀ o back to back ni. Àlejò wa lẹ́yìn onílù ni àmọ́ onílù yẹn wá yàtọ̀ gbogbo ilẹ̀ ti mọ̀ pé wọ́n máa rí àwọn ọkùnrin ọmọ ará ọkùnrin tó jẹ́ pé ọkùnrin akọ̀ máa gbé máa so tó wẹ̀ mọ́ akọ̀ máa. This is bringing spice to it from. Eléyìí yàtọ̀ látòrí délẹ̀ báyìí nílò ni. Ó ṣàprápra ó ta. Dami kó tó di pé àgbàlejò wa kó tó di pé máa rí bóyá Damilola Àjàyí wọ́n yóò mọ̀ ọjọ́ tó ní láti máa tẹnu wọ́n bẹ̀ yóò ṣe pàtàkì. I'll let that slide. Kí ni ká fi síje ètò kí ni ká fi fún ara alẹ́ kó fi gbádùn. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kọ́ mọ̀ pé a fẹ́ jó ni so orin tí máa fún wọn orin ó wà ń bẹ́ẹ̀ ni oyè yín ká lọ́jọ́ sọ wà ń bẹ̀ láti ẹnu sí mi sọ́la all the party wey dem dey do for Lagos City. Yépo na there we go find the mommy risi. Èmi fẹ́ máa jó lọ báyìí. No dey carry last yo. Abike ìlú. Akínyìn. Ẹ káàbọ̀. Ìwọlé yín lásán gan ó kilẹ̀. Ẹ fẹ́ fa ìlú ẹ fẹ́ fà ga ni. Kí ló dé? Àwọn afojú rẹ̀ ń sẹ́. Tó tútù wá ń tì yín ni ẹ̀yin tẹ́tí fẹ́ fà lù yá báyìí. Ẹ kí wo olólùfẹ́ yín káàkiri pé Abike ló wà lórí ètò. Ẹ káàsán, ìyá mi, bàbá mi ní all over the world, Nigeria, mo kí gbogbo yín. Bẹ́ẹ̀ ṣe fẹ́ mi, Ọlọ́run máa fẹ́ yín náà. Mo kí yín ní tọ̀wọ̀tọ̀wọ̀. Ẹ jẹ́ ká mọ ìlú tẹ́ ti wá ẹ sọ ní ṣókí background yìí ní kékeré. Ọmọ Ìlọrin ni mí. Irọ́. Ìlọrin Ọ̀fọ̀já. Ọmọ méjì lórí ọ̀. Àtúmájó láàmì ìjó tún yá ìjó tún yá ìyá ní mi o ọmọ gèrè á ní mi bá rí láàmì ọkọ nìkan Ìlọrin Àfọ̀njá ẹ̀sìn mi dé lọ ìwé ẹ̀sìn mi dé lọ ìwà Ìlọrin Àfọ̀njá ẹ̀sìn mi dé lọ irọ́ àti Àbíkẹ́ ọmọ Ìlọrin Ìlọrin mẹ́sùjàmbá. Ó ti máa mo sọ náà tí bá rí àwọn ọmọ Ìlọrin wọ́n máa ń dúró dángájíá yàtọ̀. Dami ṣe olùbáyọ̀ ṣe rẹ́rìn. Mi ṣe ni mo ṣe ó máa ń
kàn jùlẹ̀ ni. ẹ̀rí ẹ̀jẹ̀ wá pé kéré. Ẹ jẹ́ ká mọ̀ educational background yín, school wo lẹ lọ, bó lẹ ti ṣe tán, ẹ jẹ́ kí a rate. Mo lọ sí Olabisi Onabanjo University Consult, annex one tí ó wà ní Abeokuta. So national diploma ni mo rí níbẹ̀, mo study computer science. So bọ̀ Ìlọrin kọ́ lọ bí yín sí o. no ibẹ̀ kọ́ lọ bí mi sí. Àwọn ọmọ Èkó ní torí ìrítàrí kò ń ṣe rí. àgbọn fa látàárọ̀. Ẹ sọ fa ẹ ju fa sáwọn ará ilé kọ́ mọ́. Ẹja láti ẹ kí wọn tó rán wọn lọ ni wọ́n pọ̀ gan-an tán ọ̀pọ̀ ẹ kí wọn ní kíkí gidi ẹjọ́ torí Ọlọ́run. Kíkí ìbílẹ̀. Ẹkú náà ẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ àwọn ọmọ rere bá wa ṣe fa. Àmì ẹsẹ̀un. Ẹ̀yin ti lọrin akínyìn. Ilé láti lọ mọ́mọ wálé ni. Ṣé o rí pé mo kọ́tínú fi ń dùn lórí ètò lẹ́nu? Nígbà mo tẹ̀ rírí àyọ̀ǹgẹ̀ báyìí. Ọmọ tó dùn rí, tó dùn wò. Èwo ni tó dùn wò, kí ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé Ejire kí ló ṣẹlẹ̀ tó bá lọ sódò ọmọ tó dùn rí gan-an tó ó dùn ṣeé wò. Èwo lọmọ tó dùn rí tó dùn kí ló ṣẹlẹ̀ Ejire. mo bó ṣe máa ń sọ pé kéèyàn sọ tó bá ṣe rí ni mo ṣe ń sọ pé kíni pé kó wá jẹ́ pé onílù ní mo pé ìyẹn jẹ́ nǹkan tó yàtọ̀. Ó yàtọ̀. Kí ló rí sí jẹ́ pé orírú ọlọ́mọge báyìí tí ẹgbẹ́ ìlú ń gbé ká tó máa sọ ń pa ìlú yìí kí ló rí sí. Ó wà unique. I give it to you. Thank you. Ṣé mo wí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọkùnrin ló ń ṣe. Bẹ́ẹ̀ni. Ó ní bèbí kan náà tí mo fẹ́ ká gbé wá sórí ètò náà. Celebrity mẹkáníìkì ni ẹ mọ̀. Bẹ́ẹ̀ni ó ń bọ̀ ń bì. Mo fẹ́ kí ẹ mọ̀. Mo láìkí kóbìnrin kó ṣe kí lọkùnrin ṣe tẹ́lóbìnrin ò lè ṣe gan. Ìgbà kan nígbà obìnrin ò lè lù. Òun kọ́ ni Abike ń lù tó ń dára sí. Tó dún dáadáa. Ó dẹ̀ dún dáadáa. So this is to tell you that you don't have any limitation. The only limitation is this. It's your mentality, it's your thinking. Abike. No, mo gbé fún yín. Ta ló ń lùlù ní ìdílé yín? Torí Ìlọrin tẹ́lẹ̀ ti wá yẹn, èmi ò rò bí pé níbo ni ìlú ti wá. Kò sí ẹni tó lùlù. Mo lè sọ wípé ẹ̀bùn ni. Nítorí ìgbà tí mo wà ní school gbà yẹn, ní ọjọ́ ìbí mi gangan, èèyàn kankan wà ní ó kàn ní gba birthday gift o. Wọ́n ní kí mo fẹ́ fìlù ṣe mi ò mọ bóyá ń lùlù. Bó ṣe ní ìpè òkè ṣé mo mọ bóyá ń fi òwe sí ọ̀rọ̀. Mo ní mo mọ òwe fi sọ̀rọ̀ dáadáa, mo lè fi sọ̀rọ̀. Wọ́n ní tí má jẹ́ ti mọ dòrémì orí ìlú pé ìtókù ti kéré. So kò kọ́ mi o, ó kàn lọ́n ti ẹ̀ ni. Bọ̀kílé tó ṣe gbé lù wá só lálàá ló mi ti ẹ̀ mọ̀. Nǹkan ibi tí mò ń lọ ni àbó ríran. Mi ò mọ̀, ó lè jẹ́ oríran because ọmọ sẹ̀lẹ̀ ni. So bó o gbà yẹn ẹ̀ ń tí máa lù rárá. Tí ìrọ̀pẹ́ fẹ́ lùlù rárá. Bí ọdún wo nìyẹn tọ́? 2017. Lùlù rárá. Mi ti ẹ̀ gbé rí. Mi ò gbé rí. Ní ọjọ́ yẹn mo jẹ mo kọ́kọ́ lu gbáǹgbáǹgbáǹgbá mi mọ̀ kọ́kọ́. Rọ ẹ̀kọ́ ṣáà lù gbà kan. So ìgbà tó wá di òru ọjọ́ yẹn mo kàn ní mo wá jí mo kàn ní jẹ́ ń gbé kínní. Mo wá ní ìgbéyàwó mo kọ́kọ́ lù ní pé mo kọ́kọ́ lùlù láyé mi ìgbéyàwó. Mo kàn ṣe sínú mo ní ìgbéyàwó dòmí. Mo jẹ́ gbé mo jẹ́ ní dòlélè mí lélè re ní díẹ̀ mo kàn gbé ní. Mo ní ó dùn o, ó ti ń jọra wọn o. Ìfà táwọn wọn tí tó jẹ́ roommate mi gbogbo wọn dìde pé kí ló ṣe mí. Mo ní àkọsí kankan ìlú tẹ́ni gbé fún mi lọ́sàn-án ni mo ti ń rí lù yìí o. Wọ́n ní irọ́ ni ó yá lu nǹkan báyìí ó yá porúkọ mi wọ́n ń porúkọ ọ̀rẹ́ mi yẹn ní Damilola. Wọ́n á ní kí ló olórúkọ mi ni. Wọ́n á ní kí lu Damilola mo á ṣe rè mí. Damilola. Àtìgbà yẹn báyìí màá kọ gbogbo òwe lẹ̀ máa lù lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá di pé kò sẹ́ni tó kọ yín lọ́rọ̀ kan. Kò sẹ́ni tó kọ mi. Ṣùgbọ́n ìyáàlù nìkan ni mo kọ́ ni ọ̀gá mi kọ́ mi. Ìyáàlù nìkan. Ṣé lẹ́yìn tẹ́ ti kọ́kọ́ ìlú yẹn tí wọ́n lọ bá ọ̀gá yẹn kó ta lọ̀gá ìdárúkọ ọ̀gá yẹn ó ṣe pàtàkì ká. Fẹ́mi Tinubu lórúkọ ọ̀gá mi yẹn. Níbo ló wà? Àwọn wà ní Edo State báyìí wọ́n sì ní. Ó tó ńgbà tẹ́ lọ kàn yín ó tó oṣù ọdún mélòó tẹ́ fi kọ́? Mi ìtẹ̀lé tó ṣùkọ́ nítorí kò sí yàtọ̀ much nínú gọ́ngàn àti bọ̀ nǹkan tó kọ̀ yàtọ̀ pé ìyáàlú yẹ ẹ̀kọ́ máa fi ọwọ́ báyìí lè máa fi bọ́ ibi báyìí ibi abíyá bí báyìí ní ti gọ́ngàn. Bẹ́ẹ̀ ni nǹkan tó kọ̀ yàtọ̀. Ṣé yẹn ò wúwo kò di pé bóyá pé. Kò wúwo a ní oríṣiríṣi size ló wà ilẹ̀ olódó ńlá wà olódó kékeré wà bẹ́ẹ̀ náà ní gọ́ngàn náà olódó ńlá wà olódó kékeré. Bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan dámì rí ìdó wà lórí yìí.
mo mọ nǹkan tó fẹ́ sọ kí ni wọ́n ń ṣe kí ni mo mọ̀ mo tètè gbá ni. ń gbé Àbíkẹ́ ewu lẹ tún gbé sórí ṣé ẹ ń lu torí náà ni ṣé tẹ bá lu tọwọ́ Damilola ẹ tún gbà sókè lọ́wọ́ òkè ni. ajá kó tún wọ́n lẹ̀ náà ni a tún lu ti bí náà. Ó lágbára ó ṣe ṣe kó tún wọ́n wà láàrin gbọ̀ngbọ̀ngbọ̀n. àárín yẹn àbí. mi rò ó wà. ó máa wà bẹ́ẹ̀. Dami yẹn la máa rí sí kí ló wà ń bẹ̀ Àbíkẹ́ báwo ni ti eléyìí ṣe jẹ́ jáde. tòkè tún ṣe jẹ́. ok tòkè lílé ideally ni oríṣi obìnrin ló wà tó ń lùlù àpọ̀ gan lóbìnrin so mo wá rò pé kí ni nǹkan tí mo lè ṣe tí máa fi dá yàtọ̀ tó máa ní ọmọbìnrin kan wà kinní kan because most of àwọn obìnrin yẹn ọlù àyàn ṣe kinní kan àyàn ṣe èmi nìkan ní orúkọ tèmi yàtọ̀ Àbíkẹ́ ni so mo wá rò pé okay I must have an identity tó yẹ pé tí n bá yọ lọ́ọ̀kan ọmọ àmọ̀ pé this is Àbíkẹ́ no other person tó ń lo brand yẹn so when mo wá rò pé okay let me just do something mo fúnra mi l'Àbíkẹ́ kí ni nǹkan táwọn èèyàn máa rí lára mi tó máa fi mọ̀ pé yes it is Àbíkẹ́ orúkọ yẹ ó yọ látara ìyẹn then mo wá rò pé okay let me just create something the inspiration ìlú yẹn wá pé let me just mo wá kọ́kọ́ wò pé tí máa gbé sórí kí làwọn èèyàn máa sọ ṣé wọ́n ní pé olóríṣà ni mí àbí kankan. ẹsẹ̀ tí wọ́n èèyàn wà. so then mo summon courage mo ṣe first show tí màá kọ́kọ́ gbé lọ was Olókun festival wow in fact àfi bí pé èmi ni àwọn press yẹn wá ó call attention and it gave me some. ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo gbàlélẹ̀ àbẹ́kọ̀ọ̀kan àbí ṣé bẹ́ẹ̀ ṣe ń gbé sórí gbogbo gbàlélẹ̀. èrò tí má ti ní show tàbí anything. kò ṣe pé fi ń sùn báyìí. èrò mi fi ń sùn. tó tẹ bá délé lé nígbà yẹn máa yọ. kò ṣe pé fi ń sùn. wọ́n náà rò bẹ́ẹ̀ náà Dami. èmi rò pé bó ṣe ń gbé sùn gbé jí gbé tó tẹ bá ti délé nísìnyí ẹ máa yọ ẹ máa da irun yẹn lẹ̀ ẹ máa restyle. torí ẹ̀rù tẹ̀ wá fẹ́ bí èmi gbé téèyàn bá tẹ̀ wá tọ́wọ́. ẹ mọ̀ kíyàn tiẹ̀ fẹ́ toast obìnrin pé. ìyẹn tẹ̀mí kọ́ tẹ̀ dáhùn mọ́ tẹ̀mí rò Dami. èwo tún ni tọ́wọ́n kú bá tẹ̀ wá ògbé alẹ́ tí ó jẹ́ ká jọ máa gbé ṣé tìlù tọ̀ọ̀tọ̀ náà ni. jẹ́ kí n kọ́kọ́ bèèrè ọ̀rọ̀ jẹ́ ti marry àbí ẹ wà ní relationship àbí báwo ni marital life. ó Dami dé nìyẹn kí ló jẹ́ pé èyí ló sáré gbé wá báyìí. ìdí tí mo ṣe béèrè ó ní reason o ẹ ká mọ̀. mi ò tí ì marry. lóòótọ́ kí kí ló dé. marriage ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ èèyàn nílò láti. ẹ̀yin tèmi lè wẹ ti diaspora tàbí nǹkan tí mo ṣe béèrè nìyẹn. kí ló happen. nǹkan tí mo ṣe béèrè ni pé ṣé Àbíkẹ́ ti marry. Dami tó mọ̀ pé sọ fún àwọn special package sọ fún àwọn tèmi tó ń wò ó pé nǹkan tó ń rí òun gangan ló máa rí. kò kí ń ṣe pé sọ mọ̀ pé ẹ̀yin obìnrin sìn yìí ọ̀tọ̀ nìkan tó máa rí ọ̀tọ̀ nìkan tó máa rí. pẹ̀lẹ́ yóò kí n sọ̀rọ̀ packaging. ó wà ń bẹ̀. what you order is what you get. wọ́n ṣe what I order. kí ló dé tó jẹ́ pé kíní. wọ́n ti sọ ọ́ níwọ̀n fẹ́ rọ́ọ̀lù. ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn Dami gbọ́dọ̀ ní. wọ́n ti fún Àbíkẹ́ ní breakfast dáadáa. ṣèjú náà kájẹ ọkọ̀ yọ̀rọ̀ breakfast yẹn sílẹ̀ ìjẹ́ ìlú yìí tẹ̀ ń lù ìjẹ́ ó ti dúró gẹ́gẹ́ bí alátakò sí relationship kankan has it ever given you any kú làákàyè ẹ mọ̀ kú làákàyè damoski ski o ṣe ọ̀gá mi kò sí kò jẹ́ alátakò fún relationship because èèyàn tí mo kọ́kọ́ date òun náà wà ní into music so kò sí ìlú tí yóò tẹ̀lé. Dami ẹni tó date nílùú onílù ẹgbẹ́. irọ́ o ìgbà tí mo máa date mi ò tí ì máa mo ti ń lùlù but mi ì tí ì máa lù kí ayé rí. Àbíkẹ́ gbogbo wọn tó ń ṣe irú iṣẹ́ yìí wọ́n ṣe iná pọ̀. èmi ò mọ̀ pa yẹn o. ìwọ kọ́ ni mò ń sọ fún Àbíkẹ́ mò ń sọ fún. Àbíkẹ́ ojú lọ̀rọ̀ wa ẹ wò pé tẹ́ bá wọ ọ̀dọ̀ Eléjìrè ń bẹ̀ yẹn àwọn question tó ń wá látọ̀dọ̀ Eléjìrè. èmi á kú sọ bó ṣe rí. ó fẹ́ ó yẹ yín. ok ẹni pé ẹ ní challenges kankan pẹ̀lú iṣẹ́ tẹ̀ ṣe ìjẹ́ ti rí èèyàn kan tó kọ̀ déédéé rí yín tó dẹ̀ kó déédéé dá yín dúró pé kí ni mí ni gbogbo gbélé. bẹ́ẹ̀ dáadáa ọ̀lẹ̀ ṣe handle dáadáa. níbo tani ẹ jẹ́ ká gbádùn. ọjọ́ yẹn màmá wa ara òun ló ṣe ọjọ́ bẹ́ẹ̀ ni so a wá lọ ṣe surprise fún wọn mo kàn ní máa gbẹ̀rùn yìí lọ lébẹ̀ ìjàre mi yọ ìgbà táwọn lọ àwọn èèyàn ń wò lóòótọ́ àwọn míì snap àwọn míì ń bọ̀ máa yẹn kàn bọ́lẹ̀ nínú mọ́tò ni ó wá ní kí lélẹ̀ ó tiẹ̀ lójú tì
kíníkan mo á rẹ̀ mo kò bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. má nìyẹn tẹ́ ń bá sọ̀rọ̀ kọ́ dédé wá sàn yẹn fún yín. From nowhere ó bọ́lẹ̀ nínú mọ́tò. àwọn ọkùnrin ṣá tọ́ba wa bú ń sìn wá. òun náà fẹ́ yọ tójú ẹ̀ ń bẹ̀. mo wá rẹ́rìn wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn àwọn tí àjọ ń lọ gan pé èèyàn ń bú mi mò ń rẹ́rìn ó dùn mí pé ó bú mi bọ́ mi ò fẹ́ gbé sójú pé ó dùn mí so mo á fi ẹ̀rín yẹn bojú pé ìwọ kọ́ ló máa jẹ́ kí nǹkan tí mo ń ṣe kó bàjẹ́. àmọ́ á níjọ́ tó jẹ́ pé inú yín ti dùn kí ìjọ́ wo nínú yín dùn nípa nǹkan tí ìlú yìí mú wá ń gbẹ́kọ̀ wò pé Ọlọ́run ṣé torí ìlú yìí náà inú mi Ọlọ́run máa ṣe ìlú yìí omi ò fẹ́ filẹ̀ o fẹ́ wà pẹ̀lú ẹ̀mí o tí mi dẹ̀ ẹ̀rù ń pé kíní ẹ̀sọ̀ bóyá ayé ọkàn mi méjì torí fún aráalé tó ń wò náà kọ́ náà rí nǹkan kan di mo ṣe béèrè yẹn. ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí Wasiu Ayinde Mayegun tó fún mi ní àǹfààní láti play lórí stage fúnra wọn gan ni wọ́n gbé mic fún mi pé kí n play ìyẹn tún kọ wọ́n tún wá invite mi wá sí Mayegun resort Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ni tí wọ́n jẹ́ fún mi ni wọ́n ṣe mí lálejò wọn in fact wọ́n ṣe mí bíi pé top celebrity Mayegun the general ṣe ẹ̀ ń sun resort yẹn jọ yẹn. mo sun resort irọ́ ẹ̀sùn mo sun bẹ́ẹ̀ ṣe gbẹ́lú iná lọ alẹ́ gbẹdúlẹ̀ wa ẹ̀sùn mo sun resort ń pè ṣe lálẹ́ wọ́n gbé lórí wọn sílẹ̀ wọ́n wá sùn ṣe sleep overnight. bẹ́ẹ̀ni wọ́n láwọn sùn wọ́n sùn ṣe ẹ jí láyọ̀ dáadáa. wọ́n ara wọn ara mi wálẹ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀ni ẹ yàtọ̀. ó tó kára yín wálẹ̀ ó lára wálẹ̀. ṣé Mayegun ẹ̀ sọ pé Abike bò ní lóru ṣé. irọ́ kò sí yẹn ọ̀tọ̀ níbi tí àwọn sùn sí. tí mo ṣe pé ṣe gbélú lẹ̀. mo kọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni dáhùn ṣe mọ̀ pé tọmọkùnrin bá ó dàbọ̀ pé aláàjì ni Mayegun kò bá jẹ́ mẹ́wàá sí kíní déédéé ni. irọ́ ẹ̀yin náà dẹ̀ wo pé aláàjì. láyé kó tẹ̀ wá sí mi lọ́kàn. ìjẹ́ ẹni tí ó tiẹ̀ gbélù fún yín at first pé Àbíkẹ́ gbà láì ṣe pé ẹ bá sọ̀rọ̀ lù tẹ́lẹ̀ abẹ́ ti sọ̀rọ̀ débẹ̀ báyìí ṣẹ̀ṣì jọ ń ríra yín. àjọ nílé èèyàn yẹn o. kí lorúkọ ẹni yẹn. Alula. onílù lòun náà. ó rí nǹkan tó ní nǹkan tó rí. fún ọ̀rẹ́ ló tán wò wá àti ṣe ẹ tún lu ẹlòmí kọ́kọ́ fún ara ilé mi wàá mọ̀ bóyá òwe ni o bóyá ẹ jẹ́ kọ̀hún yẹn mọ̀ pé ó pọ̀ nígbà wà lára. ẹ bá lù tán ẹ máa tù ú. wọ́n máa tù ú. ẹ máa tù ú. ìtumọ̀ lélẹ̀ alátajábálá inú ajá ló ń gbé ẹnìkan ọmọ ẹ̀yìn ọ̀la ohun tó lúwa yóò ṣe kò fi wẹ́ nìkan. ẹ kú làákàyè. orí ẹni kó má fìyà jẹ ni àtàrí ẹni kó má fìyà jẹ ni mo dúpẹ́ Ọlọ́run ò pa mí lẹ́kún mo dúpẹ́. tòun tèṣù lẹ́lẹ́jọ́ tòun tèṣù lẹ́lẹ́jọ́ aláǹgbá tó dúró lórí èṣù tòun tèṣù lẹ́lẹ́jọ́. ó pọ̀ ṣé gbogbo àwọn eléyìí náà ṣó níbi tẹ kọ́ sí ni àbó níbi tẹ ti ń wò tẹkàn ń pè ẹ̀kọ́ ń gbèjà ó epic gan ó inspiration ni lóòótọ́ inspiration pé ẹ̀bùn kan ní. inspiration. àmì Ọlọ́run máa lágbára o. Ọlọ́run lágbára ṣé ṣé pé ìlú yóò wà spiritual anything music is spiritual so bó ṣe wà yìí èmi nígbàgbọ́ wípé bẹ́ẹ̀mi ṣe máa ń understand àwọn onílù yìí oníkálukú wọn ló ní áńgẹ́lì tó máa ń whisper sí létí. bẹ́ẹ̀ni pẹ̀lú nǹkan tọ́tẹ̀ tí gbọ́ yìí bó ṣe rí gangan ló ṣe sọ yẹn. ó yẹ yín èèyàn kò déédéé jókòó nǹkan kó àìṣe áńgẹ́lì yẹn kọ́ ó máa gbé sí létí irú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nísìn áńgẹ́lì kan náà ló ń bá wa náà ṣiṣẹ́. sọ̀rọ̀ ni wá. èmi ìdàpọ̀ má jẹ́ kí ìjọ̀rọ̀ sọ tẹ̀rẹ́nu èrè fọlọ́ pa o. ẹnu tẹ́mi má ṣe pa mí. ẹ kí n máa bá yín kọrin sílùú yìí. ọ̀rọ̀ ṣẹ lómi dèrò ọ̀rọ̀ oko bá ẹ lómìíràn ó sọ wọ́n dèrò ọgbà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ọ̀tì wọlé iṣẹ́ ọwọ́ wọn kọ́ ló débẹ̀ a ní sọ̀rọ̀ níwọ̀nba kó dákẹ́. Ejire àtẹnumọ́ iná ò ní Ejire. ṣébi tó fẹ́ gbèdé ni o ti bẹ̀rẹ̀ nǹkan o ti kọ́ obi tó ti ń dà sí Àbíkẹ́ tí ń lùlù tó ti ń ṣe lọ
ṣé nǹkan tó compose nìyẹn. Mo ní kí n fi sí ní mo pé kí ló inspiration tún tẹ ọkọ jógan o ti bẹ̀rù orin Ejire Àbíkẹ́ tí àtẹnumọ́ ló gbadé. ẹ̀yin tèmi nílé mo lérò wípé ẹ alẹ́ ń gbádùn ẹ̀ sọ tiẹ̀ Àbíkẹ́ ló wà pẹ̀lú wa bì ẹni kó ń lọ dáadáa. sọ tiẹ̀ lẹ́tọ̀. bẹ́ẹ̀ ni tó ní sọ tiẹ̀ lórí nígbà tí àṣà wa èdè wa náà ni Àbíkẹ́ ọwọ́ òsì mi ò ń sábà rán ẹni tó ń lọ ọwọ́ òsì fi lùlù ọwọ́ ọ̀tún ló common. ṣé ibi tí wọ́n ṣe gbé wá náà ni ṣóòsì náà lẹ́fí òsì lẹ́fí. ọwọ́ tí mo lò láti lẹ̀. kí o sì lẹ́ fi ń jẹun lẹ́ fi ṣe gbogbo nǹkan. bó ti máa kọ́ṣẹ́ ọ̀tún mò ń lò. bó tẹ́ wá fẹ́ jẹun kọ́. mo ń lo méjì. Àbíkẹ́ ilé ẹ tún sọ náà dàbí ìgbà tó mú dàbí gbogbo tún sẹ́yìn. òye mi ni. àbí bí Dembele tó ń lo left tó ń lo right kò mọ èyí tó ń lò ẹ tún sọ. ok tí máa kọ́ṣẹ́ right mo ń lò left mo ń lò tẹ́lẹ̀ bọ̀ wọ́n ní mo máa ń kọ́ṣẹ́ sẹ́yìn. wọ́n wá correct. so mo wá fi ń lo right. Okay. so tí máa jẹ òkèlè máa lo right tí máa jẹ oúnjẹ oníṣíbí. ó máa jẹ́ pàǹjọ́ ní right and left náà ń lò pọ̀ nìyẹn. ẹ pé inspiration yẹn máa yàtọ̀. tẹ bá fẹ́ di kíní mú pẹ̀ ìwọlẹ̀ ń lò. kí ni ẹ̀sà. tẹ bá fẹ́ di kíní mú. bó tẹ bá fẹ́ gbàdúrà. ìwọlẹ̀ ń lò bẹ́ẹ̀ sọ ẹ kú ti sọ. tẹ bá fẹ́ kọrin ẹ máa papọ̀ ni bí búrẹ́dì. méjèèjì ni ẹ kò lè ṣe yẹn náà méjèèjì ni. àpapọ̀ ni àpapọ̀ ìrìn àjò. ọmọ búrẹ́dì àgègè tó máa ní bọ́tà nù méjèèjì la Àbíkẹ́ is nice. Àbíkẹ́ is Dami tó bá fẹ́ lo síbí kan tó bá fẹ́ lè mọ́tò kan tó bá fẹ́ di kíní mú. ó lágbára. ẹ̀yin tèmi ẹ̀ ń gbádùn Àbíkẹ́ ìlú. sọ tiẹ̀ náà ni ètò ní sọ tiẹ̀. Àbíkẹ́ bí pẹ̀lú ìrírí tẹ́ ti rí nípa ọ̀rọ̀ relationship mọ́ nǹkan kan tá à ń sọ ṣé ẹ wá lè wò pé tẹ́ bá máa settle down ẹni tó wà ní entertainment industry yìí ni ẹ fẹ́ settle down pẹ̀lú ìyẹn ìkíní o àti pé kí lọ́wọ́n pípẹ́ ṣe jóbìnrin mo mọ̀ pé ó yàtọ̀ sí kéèyàn jọ torí gbogbo nǹkan obìnrin láyé ìsìn náà kọ́ ló ń ṣàánú wa ni kí lọ́wọ́n nǹkan tẹ́ rí nípa obìnrin Dami ṣe ń ṣe ká sọ ń pa yẹn nípa entertainment industry wọn máa ní kẹ wábì kan lóru wọn ní wọn lọ sọ pé lọ sùn Ọlọ́run ló ní kí máyégún jẹyàn dáadáa lọ ní kéèyàn míì sùn yàrá báyìí sìn atẹ́gùn fẹ́ ọ àti wá kọlẹ̀kùn orí gidi báwo lẹ ìbéèrè méjì nìyẹn ṣe lè settle down pẹ̀lú èèyàn tó jẹ́ pé àti pé bẹ́sẹ̀ jóbìnrin kí lọ́wọ́n nǹkan tẹ́ rò bí pé ó kù díẹ̀ káàtó táwọn obìnrin máa ń face. alákọ̀ọ́kọ́ mo lè settle down pẹ̀lú ẹni tó wà into this industry because ó máa jẹ́ kí ó máa wà understanding pé in fact máa wọlé lóru àmọ́ pé kì í ṣe mí ni. ẹlẹ́kejì kò easy fún obìnrin ó tún easy fún obìnrin. alákọ̀ọ́kọ́ pé tí mo sọ pé ó easy fún obìnrin pé obìnrin máa tètè rí chance ju ọkùnrin lọ nínú industry. mo ní èèyàn kan tó jẹ́ manager mi tẹ́lẹ̀ tí ó bá pè mí fún iṣẹ́ tí manager mi ẹ bá pìkẹ́ ọmọ àní ṣé wọ́n làbíkẹ́ ni ṣé wọ́n ni mo fẹ́ bá sọ̀rọ̀ rẹ̀ bí fún Fábíkẹ́ ìyá máa wò pé manager lè ń bá sọ̀rọ̀ ìyá kọ̀ tẹ̀ àìmọye iṣẹ́ bíi mélòó kan tí mo ti lose lórí pé manager ló pè ṣùgbọ́n gbà tí ìyẹn travel tó di pé èmi mò ń pè fún ara mi in fact mi lè ka iṣẹ́ tó ń wọlé. kí ni ìdí ó kò lè ṣe mọ̀ kó fẹ́ ká fẹ́ lu fò kò sí nǹkan kan èmi á lè wo ló ṣe obìnrin ó fẹ́ ká tì lọ. òun ni question òun ni ó máa sọ kí ni ìdí. òun ni ẹlẹ́kejì tí mo fẹ́ sọ ṣẹ́rí ìdí tí mo tún fi sọ wípé kò easy fóbìnrin kí ni pé àwọn míì máa wà tó máa ní pé dandandandan tí mo bá rí ẹ̀yìn ẹ̀ lórí bẹ́ẹ̀dì kí n tó lè ṣe nǹkan báyìí yes. kí ló wá ṣe kéèyàn rẹ́yìn ẹ̀ lórí bẹ́ẹ̀dì síbi kó rẹ́yìn ni kí ni nǹkan tó léyìn. ó ti yé mi Àbíkẹ́ ó yé mi. Dami a máa jà lórí ètò ṣé wọn ṣàkín rẹ́yìn ṣé wọn kí rẹ́yìn ẹ má jọ rẹ́yìn. yẹn lálẹ́ gbà mí lọ́wọ́ Dami ṣe bá àlejò wa kí ló wá bẹ̀ kéèyàn rẹ́yìn. ó ti yé mi kò yé mi. wọ́n lè rí rẹ́yìn yẹn. kí ló dé oníkan tó wà lẹ́yìn yìí ni ẹni tàtú. ó wà tàtú wà bẹ́ẹ̀ tàtú wà lẹ́yìn Àbíkẹ́ wọn lè rí ẹ̀yin ará mi nílé ẹ lè rẹ́yìn Àbíkẹ́ àbọ̀ fẹ́ ṣe kọ́. kò possible. ọ̀rọ̀ obìnrin ni. Àbíkẹ́ àwọn èèyàn mi wà tó bá rẹ́yìn èèyàn wọ́n á sọ èèyàn wọ́n lè sọ di gold plated ẹ̀yìn. kò wá ń ṣe gbogbo wọn àwọn míì máa dún ẹnu tó bá ti ṣe tán máa ṣe báyìí tó bá ti rí máa ṣe gbá máa ṣe àwọn at the end of the day obìnrin yẹn ló máa lù sí ọwọ́ adìyẹ ní industry. Àbíkẹ́ so because ètò yìí náà Dami à ń sọ tiwa náà ni o Àbíkẹ́ ń sọ tiẹ̀ náà ni o
ó ti ṣẹlẹ̀ dé téèyàn kan sọ pé tí n bá rẹ́yìn ẹ̀ mi ò ní gbéṣẹ́ fún ẹ má dárúkọ. dáadáa mi ì tẹ̀lé ká wọn dẹ̀ gbéṣẹ́ yẹn fún wọn bá ìgbà tí èmi ò dá wọn lóhùn ni wọn tẹ wulẹ̀ pè mí gan mọ́. kò wá sẹ́ni tó èèyàn sọ kan bẹ́ẹ̀ tẹ pè mí tó gbé fún yín tí ó sọ mọ́ ní sà mi ò lè ṣerú kan bẹ́ẹ̀ ẹ má bínú sà ó pè mí fún odidi oṣù kan ìgbà tó rí pé mi ò respond mi iṣẹ́ nítì bí kò ṣe pè mí mọ́ nìyẹn. mo wá lọ show kan recently ẹ̀dẹ̀ ṣe tí mo lọ mi rárá o ẹ̀ ṣe rí ṣùgbọ́n láì. Àbíkẹ́ ṣé ó máa ní nǹkan kan tí ṣé bọ̀ tó bá jẹ́ kí bó ṣe wá sọ ẹ́ wà wò pé ṣé torí wọ́n ń sọ pé account number dà 1 million kíní kan rẹ ni ṣé torí ẹlẹ́nu ni wọ́n ṣé ká ní bóyá ó tẹ̀ ń ṣẹlẹ̀ òkè ẹ̀kí tí wọ́n tún sọ eléyìí fún yín show kan tí mo lọ mo pàdé máa kan ó ná lórí stage òun nìkan ó dáná 96,000 fún mi ìgbà tó yá fún ara rẹ̀ ló gba nọ́mbà mi ó fún mi káàdì tí mo fi délé lọ́jọ́ yẹn ó pè mí ìgbà tí ó máa di ọjọ́ kẹta ó wá ní pé kí wọ́n bóun lọ mọ́lẹ̀ gbà mo dé ọmọ lè. ládùúgbò tiwa àdúgbò ọ̀gá ńlá ọmọ ìyàwó ó dé gbogbo ẹ̀ mójódù bẹ́ẹ̀ yẹn wọ́n gbà. ọ̀rọ̀ dámì yìí ni mo ń gbádùn ní Àbíkẹ́ rẹ́yìn ó ní wọn ò lè rẹ́yìn wọn ló mọ mọ́ wọn lè phase 1 and phase 2. Àbíkẹ́ mo ń gbádùn yìí. so bí mo ṣe débẹ̀ mo rí kọ́kọ́rọ́ méjì ní orí tébù àti owó yẹn pọ̀ gan. ṣé nínú ibo ni. nínú pálọ̀ owó ṣàkàṣàkà. nínú pálọ̀ ṣé nílé èèyàn ẹ lẹ lọ ni. ó ní kí n wá tó wá ní. Àbíkẹ́ náà lọ léyẹ o Àbíkẹ́ skosco Àbíkẹ́ skosco business làbíkẹ́ bá lọ. Àbíkẹ́ business mo bá lọ. àbí obìnrin lèmi náà business àbíkẹ́ bá lọ. ìta sì ń bá lọ lóde ìta sì máa yẹ̀ṣẹ́ síra wa orí kẹ́mi òwú ẹ létò lẹ́yìn Àbíkẹ́ mo bá ní business ní bọ́kọ́ láàrin rẹ́yìn. Àbíkẹ́ mo ń gbọ́. bó ṣe ní pé kọ́kọ́rọ́ mọ́tò lélẹ̀ kọ́kọ́rọ́ ilé ìtawà yín lélẹ̀ owó ìpè mi mo ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. owó yẹn tèlò. tí kò bá tó 1 million tàbí kó jù bẹ́ẹ̀ lọ. ní owó yẹn pọ̀ lórí tébù yẹn lórí tébù. ara ẹ̀ sún. ara ẹ̀ sún. ó wá sọ fún mi pé. ṣéyàn náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. no òun nìkan àwọn ìjọba ìsàlẹ̀ ló wà. èèyàn yẹn wà ń bẹ́ẹ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ ni òun náà ló ń sọ fún mi ó sọ wá sọ fún mi pé mẹ́tẹ̀ẹ̀ta yìí pé mi mo ní pé nǹkan kan lòun nídìí látọwọ́ mi ipò nǹkan kọ́kọ́ rẹ̀ yìn ní kọ́kọ́ máa rẹ̀ kọ́kọ́ rẹ̀ yìn. ṣé kọ́ rẹ̀ yìn sí ìdámì ọmọ àkẹ́ pẹ̀lú dámì. mo gbọ́ bó làbíkẹ́ ṣe. kọ́kọ́rọ́ mọ́tò owó kọ́kọ́rọ́ ilé. Ọlọ́run àwọn temptation tẹ̀ wá ní ìlọsí dámì èyí tó sọ yẹn ò ṣe dáadáa ẹ̀yin ará ilé mi máa ń sọ bó ṣe rí mi ò ṣe dáadáa. ẹ̀yin kọ́kọ́ bèrè lọ́wọ́ Àbíkẹ́ pé ṣọ́ rẹ̀yìn. kí má parọ́. wọ́n rí irọ́ bàbá rẹ̀yìn bàbá tó àlè bàbá dàbẹ̀ ojú ti dá mi wọ́n ní rẹ̀yìn. irọ́ wọ́n rí o ẹni sùúrù o kí má parọ́ lóòótọ́. Dami àbí pàṣẹ. I was tempted yes I was no kì í ṣe pàṣẹ. ọmọlé náà ló ń gbé ni àti lọ jẹ̀bú àti dé. kò ń ṣe pàṣẹ. I was tempted. Nǹkan kọ̀ rò pé. ẹ máa kọ́ calculate obìnrin mọ́tò yìí máa fi gara sáwọn ọ̀rẹ́ mi. tẹ́ ẹ ṣe jà ẹ́ wọ́n mú ibẹ̀ ṣe mú ibẹ̀ sọ pé kò sí wàhálà ó kàn wọ́n pé no I'm not going to do this. mo á sọ fún wọn pé rárá sà mi ò lè ṣe sà ó ní irọ́ o gbọ́dọ̀ sọ pé ò lè ṣe pẹ̀lú nǹkan tí mo kó sórí tébù yìí ó ní mi ò lè ṣe sà mo ní ẹ wò mo fẹ́ máa lọ. Àbíkẹ́ ṣéyàn náà ò dórí rárá ni. No, it's okay. Oh, okay. In fact, gan. Wọ́n dẹ̀ tún fún yín ní kọ́kọ́rọ́ lé. In fact, gan, bí mo ṣe gbọ́, mi mọ̀ bí irọ́ àbí ọ̀tọ̀ ọ̀nà ọmọọba làwọn. Mi ò, but anything like that. Wọ́n kọ́nu ẹnu fẹ́ kọ́ nìyẹn. Wọ́n kọ́tọ̀ ní pé ẹnu fẹ́. Ẹ understand ah jẹ́ kí máa date Àbíkẹ́ jẹ́ kájọ ẹ mọ̀ pé máa ronú sí yẹn kọ́ on kówó lẹ̀ kó fẹ́ rà yín ni kó máa wá kó máa lọ kó máa wẹ̀ yín kó máa zẹ̀ kó máa lọ ó dẹ̀ ní work bẹ́ẹ̀ náà kì í ṣe èèyàn irú èèyàn bẹ́ẹ̀ náà èyí ò mọ nǹkan tó ní lọ́kàn and again èyí ò mọ reason bóyá ó fẹ́ ṣe renewal ni nǹkan tó tún rí lára yín so ọmọ àgbà yàrá mi nílé ẹ̀yin ará lé ọkọ̀ gbọ́ o Àbíkẹ́ sọ tiẹ̀ náà ni
Damilola dẹ̀ sọ tiẹ̀. Wọ́n tẹ́ bó ṣe rí náà nìyẹn. Ejire náà dẹ̀ sọ tiẹ̀. Èmi náà dẹ̀ Dami ò dẹ̀ lè bẹ́ mi jà. Èmi náà ń sọ tèmi ní. Damilola náà sọ tiẹ̀. Wá ń sọ tiwa Àbíkẹ́ ti sọ tiẹ̀ ń pé bó ṣe lọ. Àwọn èmi mọ̀ pé ọmọ tèmi ti diaspora yìí. Ṣàbíkẹ́ máa lè sọ pé no ṣá. Aṣọ no kí ni. 1 million lórí náà. Àbíkẹ́ ó pọ̀ o. Dọ́là léléyìí o. Mo fi ayọ̀ngá ló búra lọ́jọ́ ẹ̀ mo sọ. No, èmi sọ ní ìwé láti gbà yẹn. A ti kó síbòmí. Ẹ ti post challenge sọ̀wọ̀ èèyàn sì ń gbé kilo no drop náà. Ó ní 1 million lórí table, ó ní kọ́kọ́rọ́ lé. Yẹ kéré. Ó ní kìnnì òkè. Máa fún ẹ private jet. Èmi á ṣe ×2 ń gbé. Pé normal. Èmi á ṣe ìyẹn ń gbé kìnnì. Ọlọ́run á ṣe wá bá a ṣe ń fẹ́. Àmín o. Ẹ̀yin tèmi. Ẹ̀rọ bàtà fẹ́ gbọ́ náà nìyẹn Dami adúpẹ́ lọ́wọ́ lọ. Ṣé mọ̀ wípé kò easy fóbìnrin bẹ́ẹ̀ ṣe sọ. Yàtọ̀ sí industry yín àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó ń pé everywhere láwọ̀ orí TV orí gbogbo ẹ̀lẹ́yìn tẹ̀ ń ṣe ẹ̀yìn tẹ́ máa wà location lóríṣiríṣi mọ́ra. Àtúnwà location kọ́lọ̀ ń ṣàánú wa kò easy ṣùgbọ́n tó bá ti dúró tó ti make up mind ẹ̀ pé iṣẹ́ tí mò ń ṣe mo máa lu níbẹ̀ láì mú kan mọ́kan Ọlọ́run á padà gbèjà ẹni náà. Àwọn Àbíkẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ta wá ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára táàrin lórí amóhùnmáwòrán irú nǹkan tó ń ṣe náà rèé tó ń fi ń dẹni tó máa sọ pé kíní kan o tó máa ra mọ́tò kíní kan mílíọ̀n tá a sọ pé ṣẹ́ kan èèyàn kọ́kọ́ dẹ̀ ló wà lẹ́yìn orò tí orò fi gbé lẹ́yìn bá wá ríru kíní yẹn báwo ló ṣe lẹ́yìn bá wá rí pé àyàn bá àbúdẹ̀ ti ṣẹlẹ̀ sí kánà yìí náà ṣe kí nàìjíríà yẹn sìn ẹ̀kọ́ gbé mọ́tò wọ títì ni ẹ̀dẹ̀ pò sórí pé kíní àwọn yàrá máa ń gbé àṣẹlù tẹ́ bá rírọ̀ wọn yẹn jọdá àti rọ̀ mi ìtọ́pa àti ríyàn tí ilé ẹ̀kọ́ ó lọ ya fọ́tò níta padà wọn tẹ́ bá rọ̀ wọn yẹn báwo ló ṣe máa ń rí yín lára yín kílẹ̀ máa ń rò. Èmi ò ń wo agbálagbó sáré kò jẹ́ sí nǹkan tó ń jẹ mí lójú àti ilẹ̀ mi ni lóòótọ́ mo ní àwọn ọ̀rẹ́ gan tó yẹ pé wọ́n sínú industry tó yẹ pé wọ́n ti ní ilé wọ́n ti ní mọ́tò tó yẹ pé àwọn míì gan ti marry ṣùgbọ́n àsìkò tí wọ́n ní tásìkò tèmi náà bá dé wọ́n máa ròyìn mi so gbàgbọ́ tọ̀dọ̀ tèmi nìyẹn mi jẹ́ kí àárín jẹ́ kí gòní kan kó wọ̀ mí lójú but at some point tí ẹ kí wò pé jọ̀lẹ̀ mo máa ń rò but gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara motive mi ni pé no matter what kò lè get to me to the extent pé màá ní okay let me to go and do this let me do and no. Ìbéèrè mi wá ni wípé kí ni highest money tẹ́tí lórí ìlú wípé because èmi àwọn ìlú mi máa ń po nínú làlágbé bí pé wọ́n ń tọrọ àbí kankan ìjẹ́ iṣẹ́ tó jẹ́ pé èèyàn lè fi lọ́mọ lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni èèyàn lè fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ ìlú yìí àyàngalú bàbá mi amúnijẹun alárùn nínú omele nísàlẹ̀ ìlú òrìṣà tó bílù kú sọyìn ló ń jẹ́ agbátọwọ́ àwọn fún ni no kò sẹ́ni tí àyàngalú ò lè gbé tó bá ti ń ṣòótọ́ so kò sí ẹni tẹ́ ẹ lè gbé lọ́wọ́ ẹ lè gbé lé ọmọ lọ́wọ́ ẹ lè gbé lé ọmọ lọ́wọ́. Ó dẹ̀ tó bí Dami tó dẹ̀ tó jẹ ó tó ṣe. Bẹ́ẹ̀ni ó ń ṣe nǹkan tí kò tó ó tó ṣẹ́kù téèyàn ò bá ti mú nǹkan mọ́kàn téèyàn bá jẹ́ inú kan torí inú kan ni àyàngalú ní. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ mí náà mọ́ wọn àbáyà máa ń sọ pé inú kan ni àyàngalú ní. Ṣé tí olórin kan bá sọ ń sìn pé Àbíkẹ́ ó yá máa bọ̀ wá jẹ́ permanent band member mi ń pé ó yá wọ́n máa lùlù lẹ́yìn mi kájọ máa lọ ṣó kájọ máa lọ káàkiri ṣé lè tẹ́lẹ̀ sábẹ́ máa wò ó pé wo ìtumọ̀ ránṣẹ́ ọmọ ẹ̀hún àti pé kí nìdí tó yẹ pé ẹ fi máa wò ó pé ẹ̀ ní tẹ̀lé eléré tí a máa dá ṣe. Mi ò lè tẹ̀lé eléré kankan. Reason is this. Tí ògo pípé bá máa yẹn sọ plan tọ̀dọ̀ tèmi mo ní band tí máa tẹ̀lé eléré yẹn kí ló fẹ́ jẹ́ ìrètí àwọn band yẹn and my own plan also kí ló fẹ́ jẹ́ plan tọ̀dọ̀ tèmi. Like you be promoting the person's brand. Exactly, not my own brand person. And there will be limitation to everything. Ọ̀gá wa wá bẹ́ẹ̀ni but me I will be able to map out my own plan myself. Exactly. Ó lè má tètè kick out but slow and steady wins the race. Sọmọ kí lẹ máa ń ṣe fún àwọn aráalé tó ń wà bí kẹ́ńsìn gbé òkè àmọ́ oríṣi nǹkan tẹ máa ń ṣe máa ń ṣe surprise ṣe máa ń lọ bí àwọn nǹkan kí lẹ máa ń ṣe máa fi entertain àwọn èèyàn tó rọ̀ wọ́n tó bá fẹ́ pè é pé. Bẹ́ẹ̀ni a máa ń ṣe surprise birthday surprise a máa ń lọ sí ayẹyẹ ìgbéyàwó ayẹyẹ ọjọ́ ìbí ìṣílé ìsọmọlórúkọ any ayẹyẹ
tó yẹ pé wọ́n ń ṣe rere ń bẹ̀ ni o àwọn máa ń débẹ̀. kókó àgbà nǹkan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni so a jẹ máa ń tàlù náà mo ń tàlù mo ń ta ọ̀pá tí ó wà lọ́wọ́ mi náà anything ìlú. Báwo lẹ ṣe ń rí ìlú ṣéyàn kan kó wá fún yín tẹ̀ ń tà ní àbí? Bẹ́ẹ̀ ni mo jẹ́ ń ta aṣọ àdìrẹ Abẹ́òkúta máa ti ń kó yẹn. Everything branded cultural anything culture. ẹ ṣáà promote àṣà àti ìṣe ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní máa rírọ àwọn obìnrin bẹ̀ orí mi. Àṣà ṣì ń bẹ bí tàtijọ́ àwa la ò tẹ̀lé mọ́ bí tàtijọ́ ayé ò lè dáyé ọ̀làjú ká pa àṣà wa run ìbálẹ̀ tó lélẹ̀ ọkọ ẹ̀yẹ ló wà lọ. Kò sí rí ẹmu ní ayé òbí. Ẹ wo ẹ tẹ̀ má jà lọ bí ìbálẹ̀ yẹn. Ìbálẹ̀ kẹ̀. Ó lọ fá. tí bá tún tèmi bá tún sọ̀rọ̀ nísìnyí mi ò fẹ́ ẹ mọ̀ pa àti fẹ́ gbéjì rẹ̀ lórí ìbáyìí. Ìbálẹ̀ ilé tó lọ lé ọkọ̀ àbọ̀ lẹ́yìn sọ. Àbíkẹ́ ṣé kò sí ìbálẹ̀ mọ́ ni? Ó lọ fá. Àti pé fọ́wọ́n tó mi ò fẹ́ béèrè lọ́wọ́ Dami torí Dami Kí ni Dami ṣe? Ó dá ó yá ìjì mi ní rẹ̀. béèrè. Kí ló ṣẹlẹ̀? Ọwọ́ Àbíkẹ́ mọ́ dá. torí àwọn tó ń wọ̀n ará Amẹ́ríkà UK kọ̀ọ̀kan ń pọ̀ mi ì fẹ́ béèrè lọ́wọ́ Ó dá. kí ni ìbálẹ̀ gan torí àwọn lè mọ̀ gbà kí ló tún sọ ìbálẹ̀. Virginity when obìnrin tí ò bá tí mọ ọkùnrin Tí ẹ rọba. tí ẹ nù yes exactly tí wọ́n ti jà tó ti. Dami ìbáyọ̀ mi máa sọ pé I'm not a virgin wọ́n ṣe ni wọ́n ṣe kinní kan kinní kan wọ́n á ní pé kinní mo ti gbọ́ yẹn rí dáadáa. Ẹ tó ti gbọ́ yẹn rí ló wọ́n kàn fi kápù. Wọ́n á ní kò ṣe gangan ọwọ́ ló ṣe kinní nǹkan kan pé Àbíkẹ́ o ti gbọ́dọ̀ ẹ̀ rí. Ẹ̀yin náà lẹ máa ń gbọ́ gbogbo ẹ̀. O gbọ́ rí. Èmi ò gbọ́ ẹ rí. ti mọ̀ ọkùnrin lè má bí dàgbà Àbíkẹ́ gbọ́. Mi gbọ́ rí. Ẹ bọ ẹ yẹ ká bọ́lẹ̀ níbi ibẹ̀ yẹn nítorí tá bá sòkò sọ́jà kó má lọ bára lé. Àmọ́ Àbíkẹ́ wọn náà sọ pé kò sí nǹkan bí ìbálẹ̀ bí nǹkan kan mọ́. Ọ̀rọ̀ yẹn ètò míì la máa fi ṣe. Ètò míì la máa fi ṣe. Torí pé the rate of decadence tó wà níta nísìnyí àwọn ọmọ yẹn kò tẹ ìbálẹ̀ kí ni. Àbíkẹ́ kí ni wọ́n rí sún àwọn obìnrin ayé ìsìn gẹ́gẹ́ tó bá wò kí irú tí wọ́n sọ pé wọ́n rí owó orí gbogbo ẹ̀ tó ń sọjú nìyẹn àwọn ọmọ mi. Ọmọ tó bá ṣe àti bí tó ti pàdé ẹ̀ náà ti máa ta mọ́ ènìyàn wọ́n máa ta mọ́ ni. Nǹkan tí mo rò pé ó fà ní ẹ̀rọ ayélujára social media ó ti bà nǹkan jẹ́ gan-an. Wọ́n náà gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni mo ti lajú ayé ọ̀làjú náà wà we're in 21st century. I'm 18 years old. Àwọn nǹkan bẹ́ẹ̀ ń bà ẹ́ jẹ́ àní oríṣiríṣi nǹkan tó ń wò lórí social media ó ń affect lórí wọn lọ. So rírẹ̀ mi ń sìn yìí ẹ̀kọ́ ń mọ ògbẹ́wò hype ara mi kò sí nǹkan lórí social media tó lè change mi. Because fake life. Tẹ́tẹ́ fọ́ọ̀lù. Kí fẹ́ jọ yín lójú. Determination gbogbo nǹkan ní ayé. Téèyàn bá ti rò pé ibi tẹ́ni ìdè mi náà máa kọjá bẹ̀. So kò sí nǹkan tó fẹ́ jọ lójú. Tó dẹ̀ ń gbàdúrà tó dẹ̀ ń ṣiṣẹ́. Tó ń ṣiṣẹ́ tí kò ṣọlẹ̀ tí kò depend lórí pé boyfriend mi máa ṣe. Kí ni ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àti àwọn obìnrin onílù báyìí kí ni iṣẹ́ níbi ẹgbẹ́ abẹ́ni the legend ni orúkọ ẹgbẹ́ àwa wa. Tó jẹ́ àwọn obìnrin onílù ẹ̀pọ̀ àpọ̀ àtóbi mélòó. A máa tó bẹ́yà 50 or something. Ní gbogbo Nàìjíríà. Mi ò rò bí agbègbè Nàìjíríà. Ṣé Èkó ni èyí tí ń ṣe ẹgbẹ́ yìí? No, kò ń ṣe Èkó nìkan. Kò ń ṣe Èkó. So ṣe máa ń ṣe ẹgbẹ́ ẹ máa ń. A wà lórí platform. So orí platform láti máa ń sọ̀rọ̀. So nǹkan tó ní kálukú tó bá ń ṣẹlẹ̀. Ẹ máa share experience ṣe máa ń dáwó. A máa ń dáwó. Tẹ́mi bá ní ṣíṣe tí wọ́n máa fún yín lówó. Irọ́ ẹgbẹ́ yín dùn. Bọ̀ obìnrin nìkan ni. Obìnrin nìkan ni kò sọ pé. Kí ni bá ti àwọn ọkùnrin míì tó jẹ́ àwọn onílù tó jẹ́ àwọn ọkùnrin tá a mọ̀ tó jẹ́ bí àwọn dúrójì ẹ̀ tó jẹ́ bá ṣe mọ̀ wọn náà ṣe máa ń rí wọn. A máa ń rìn dáadáa. Ṣé ẹ tiẹ̀ máa ń ṣe ọ̀gá nídìí iṣẹ́ onílù pé tẹ bá réyàn kan kò ń ṣe òun ló kọ yín níṣẹ́ o. Bẹ́ẹ̀ni máa pé ọ̀gá mi lélẹ̀. Dandan ni. Ọmọ ń pòwe kan ni araba ni bàbá ẹni abálábà ni bàbá. No matter what ó jẹ́ ọ̀gá òun ló kọ́ wa òun kọ́ ló kọ́ wa tó ti wà ń bẹ̀ tá a bá níbẹ̀. Ẹ máa fún lọ́wọ́ tí. Yes, na respect is given to. Ẹ̀rọ Àbíkẹ́ ìlú nìyẹn. Mo mọ̀ pé Àbíkẹ́ jẹ́ ká tún jó díẹ̀. Àjò díẹ̀. Fọ́wọ́n tán àwọn èèyàn ti máa ranjú gan-an. Ṣé mi kọ́ ni máa ṣe bí máníjà
Àbíkẹ́ fún lórí ètò yìí báyìí dámì kí ló rò. ẹ jẹ́ kí èmi ṣe iṣẹ́ mọ̀ pé mi àti Àbíkẹ́ jọ wà ní tó bá fẹ́ bá Àbíkẹ́ sọ̀rọ̀ ó lè come through me ṣóyè yín orí mi àti Àbíkẹ́ wọ̀. Àbíkẹ́ àṣẹ tó mọ̀ ká Àbíkẹ́ afẹ́kọ́kùnrin ṣe mánéjà. Àbíkẹ́ ò lè fọkùnrin gbọ́ lẹ́ẹ̀kan ó ní tó bá ti pè tó bá ti gbóhùn ọkùnrin tí bá ti gbé kọ́ tí mo ní hello this is Àbíkẹ́ tó ti gbóhùn ọmọ tó wọ́n máa gbéṣẹ́ ọmọ tó hello mánéjà ló fà. Àbíkẹ́ dájọ́ ta ló máa lò fún mánéjà ṣé Damilola based on your experience. Exactly. Based on your experience. ẹ má jẹ́ lè lọ́kùnrin mọ́. nínú kó sọ̀rọ̀ mi lè lọ́kùnrin mọ́ ṣé Damilola ni tàbí Ejire. Damilola. Lórí ètò tí mo dẹ̀ tún wà ẹ̀yà ara lè fi ojú women supporting women. kọ́tà máa sọ pé àwọn feminist rè o ètò tí ó dẹ̀ sọ pé tàbá parí ó sọ kò sọ̀rọ̀ feminism ẹ̀yìn ọ̀rọ̀ ní pé sọ tiẹ̀ bẹ́ẹ̀ ni ó jẹjú mi bẹ́ẹ̀ ni. Àbíkẹ́ èmi náà padà má Àbíkẹ́. lulu fún wa ká fẹsẹ̀ rájò díẹ̀. ká gbé bọ́dì. ká gbé bọ́dì. Dami, ọ̀tọ̀ wúlọ tó ń ṣe kí ni? Kí ló? Àbórí tayín. Àbórí tayín. Ẹ wò ó mú ọ̀ka jẹrọ pẹ́lẹ́ nu Àbíkẹ́ ń fa fún ní òjẹ́. Àbíkẹ́ gan dira wá fún wa lórí ètò pé back to back to back to back to back. Àbíkẹ́ sì máa padà wá. Máa padà wá. Àwọn tèmi nílé gan máa fẹ́ kó padà wá. Àbíkẹ́ sì máa padà wá. Àbíkẹ́ máa padà wá. Torí díẹ̀ la mú àǹtí ìwọ́nú. Àǹtí ìwọlé tán. Àbíkẹ́ ẹ ṣe gan pé ní Ṣọlá àpèyìn ẹ jẹ́ wa láti iléeṣẹ́ Nigbati wọ́n ní kí n gbé ẹ̀bùn kékeré ìfún yín pé kí ẹ má bínú pé kí ẹ bá wa ṣe kí ni kí ẹ bá wa gbà bẹ́ẹ̀ ẹ ṣe gan. Thank you so much for coming on the show. ẹ ṣe gan iléeṣẹ́ yín a máa ròkè o kò ní jóná o ẹ̀yin olólùfẹ́ mi ní àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ń sọ́pọ̀tì ọmọ yín àbúrò yín mo dúpẹ́ o Ọlọ́run máa gbé inú sókè. Àbíkẹ́ lù. Àbíkẹ́ ṣé wọn tó bá fẹ́ ṣé wọ́n lè make enquiries torí ẹ máa pe nọ́mbà yín sìn enquiries pé oríṣi méjì nípa ń kí bọ́ ṣe máa gbé iṣẹ́ wọlé àtọ́n tó bá wọ pé òkè o responsible man Àbíkẹ́ I want to apply for your love. Pé will you marry me? Tí wọ́n yẹn pé will you marry me ni ẹ mọ̀ pé Àbíkẹ́ náà kò tí ì marry. ẹ sọ officially bá ṣé àwọn yẹn náà ẹ tún lè apply. Àwọn yẹn náà lè apply èmi ni manager ẹ̀. Ọlọ́run ló mọ ohun tó tọ́. wọ́n lè pè aago yín gangan tó jẹ́ WhatsApp tó jẹ́ kíní tó lè pè yín sí àti iṣẹ́ àti àwọn tó fẹ́ ṣe gbogbo ẹ̀ 090 45 79 1503 WhatsApp number 090 45 79 1503. ṣe àdúpẹ́ Dami agbádùn Àbíkẹ́ dáadáa. Agbádùn Àbíkẹ́ o Ejire ó lárinrin mo gbádùn ara mi lórí. Dami fọwọ́n tó bá ń wò náà ń pé bóyá pé ẹ̀rọ tó ń rí lórí nọ́mbà èmi àmà sọ pé ẹ̀ ṣe pé dáadé Dami pé ẹ̀rọ fún wọn tí ẹ bá fẹ́ pè wá tí fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí ètò Sọ Tiẹ̀ ẹ lè kàn sí wa ní orí social media wa àti Nigbati TV wọ́n ti bá wò pé orí fóònù ẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè bá wa sọ̀rọ̀ lórí 08109041945 WhatsApp number ni kò ṣe calling number o so ẹ má pèsè ẹ̀kọ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa bẹ́ẹ̀. Fẹ́ wá sórí ètò fẹ́ gbé ọjà wa fẹ́ gbé nǹkan kan strictly business ni o tó bá jẹ́ ń pati tó bá gbé ń pati Àbíkẹ́ ni
ẹ lè bèrè yẹn náà pé for Abike Abike ti drop number àmọ́ pé yan mi á wò pé jẹ́ ń gba bòmí ìwọlé àwọn ọkùnrin wa ń bá lórí wọn. Ẹ̀yin tèmi kò sí wàhálà. Ètò sọ́ọ̀tì ẹ̀ náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ètò ní ìbò tó ń ṣe lọ Ejire yìí là náà ni pẹ̀lú Damilola bó tẹ̀ kí mo bínú sí lórí ètò ní. Àjọ wà lórí ètò ni kò sí kankan. Ètò sọ́ọ̀tì ẹ̀ náà ni ó tún di ọjọ́ mi. Ọjọ́ rẹ̀ ó dàbọ̀.